Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Elaborí elaboye. Praise the Lord. Hallelujah. Èyàn máa ń ní ọmọ ọ̀dọ̀ àgbà yìí àgbàlagbà bá yín mú iṣẹ́ kékeré kan wá. Iṣẹ́ náà là ń pè ní ògùn eyín fún ọmọdé. Ògùn eyín fún ọmọdé. Ògùn eyín yìí tá a bá lo ọṣẹ eyín fún ọmọdé yìí bóyá bóyá ọmọ tá a bá fi ń wẹ ọmọ láti ilẹ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ìgbà tó máa yóò bá wu eyín sí ìrọ̀rùn ni. Kò ní gbóná, kò ní kódà akọ́ṣàyédé rí wípé eyín ti dé ẹnu ọmọ ni. Akọ́ṣàyédé rí wípé eyín ti dé ẹnu ọmọ ni. Kò ní sí pé bóyá ọmọ ń gbóná o, kíní kan o, àwọn gbọ́mọ lọ hospital o. Ìrọ̀rùn bẹ́ẹ̀ lọ́mọ iyọ̀ eyín tá bá wẹ̀ ní ọṣẹ eyín yìí. Iṣẹ́ tó dáa ni. Kí ni tí ẹ bá mi wá? Ẹ bá mi wá ìràwọ̀ ilẹ̀. Kíní ìràwọ̀ ilẹ̀ tó máa ń lẹ̀ mọ́lẹ̀ báyìí tí máa ń ní ẹ̀gún tó máa ń pẹlẹbẹ mọ́lẹ̀ báyìí. Ẹ bá mi wá. Ẹ bá mi wá kó ọmọbìnrin ni ọmọ náà. Ẹ̀rù alámọ̀ 7. Bóyá kó ọmọkùnrin ni ẹ̀rù alámọ̀ 9. Ẹ bá mi gún mọ́ ọṣẹ dúdú. Ẹ jẹ́ ká fi máa wẹ ọmọ yìí. Ẹ jẹ́ ká fi máa wẹ̀. Láṣẹ Elédùmarè ọmọ náà yóò wẹ yín nírọ̀rùn. Kò ní ṣòro. Ìyẹn máa ń ní ọmọ ọ̀dọ̀ àgbà. Ọ̀kadà sáré wá fún yín ni. Ó dìgbà.